wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn. Tàpẹ́lẹ́ làwọn traditionalist àwọn ẹlẹ́bọ ní ọmọ kí àwa mùsùlùmí tẹ́lẹ̀. Kódà tí wọ́n bá rí àwọn àfa gbà míì wọ́n ní àwọn àfa ní ẹ̀bọ̀ ẹ̀bọ̀ wá kí ẹni fàájì àyíntẹ́ ẹ̀mọ̀ káwa náà ká. Ẹ fura ni pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ni. Ẹ tí ìlànà egun ti káyà Kùránì lábẹ́ èkó egun ni. Kí ló tẹ́tẹ́ ẹ̀fọ́gbọ́n manage sí àwọn kẹ́kẹ́ ti wrong. Too wrong can never make it right. Gbogbo ti ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn. Ṣé bó lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìn? Àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pẹ́yìn lẹ́jìdì. Tẹ́ ẹ̀rọ pé ẹgbẹ́jọ àwọn bàbá tí wọ́n manage everything kẹ́yìn fi wá dé bá. Gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́wù tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn. Ojú tì yín kọ̀ tán. Ẹ̀ tún wá gbọ́n ẹ̀ ronú ẹ̀ kàn tún trade blame ọgbọ́n tí wọ́n fi package ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí wọ́n negotiate ni tẹ́gùn bá ń pọ̀ tó bá déwájú mọ́sálásí wọn pàlùmọ́ ń sìn ó kálukú lùlù rẹ̀ lọ ní pé tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ agbára tẹ́lẹ̀ ní nàdà èmi political office gbogbo yín wá ìjọba gbogbo yín wà tẹ́ ẹ bá rí olówó kan ẹ wà yín mọ́ níbi ìkẹ́kù ẹ dá wàhálà lẹ̀ tẹ́ wà lọ gbórí pamọ́ ẹ̀yin inú ọlọ́ọ̀ni ẹ̀ ní bọ́ọ̀lù dáadáa tọ́lẹ̀ dá fìtínà lẹ̀ gbogbo ẹ̀yin tá ìṣépè fáwọn traditionalist láyé jọ̀hún ibo la wà lónìí ẹ jáde wá dáhùn gbogbo challenges tàbí rẹ̀ ó ti ẹ̀ jẹ́ pé gbogbo challenges ìyàwó náà twist ẹ̀ ni bọ́ọ̀ bá bú mi lókè mi náà bú ọ sálẹ̀ ni wọ́n fi ṣe gbogbo bí ẹ ṣe ń yẹ̀yẹ́ Islam yẹn 90% ń tẹ́ sọ wà láàyè lórí ọ̀rọ̀. Ó yà mí lẹ́nu mo rà àwọn àfáà tí wọ́n fọ́n jáde wọ́n ní làmẹ́ǹtì ebú tí wọ́n ń bú Islam insult tí wọ́n fún Allah insult tí wọ́n fún Quran wọ́n ní làmẹ́ǹtì burúkú gbogbo àwọn tá a kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ náà ni wọ́n tó ń kó pọ̀ pé wọ́n ní dásì nígbà ìjà tẹ́lẹ̀ bọ́ ni wọ́n ẹwà àwọn mùnáfìkì túlétúlé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní làmẹ́ǹtì pé gbogbo ilẹ̀ Yorùbá bó ló ṣe jẹ́ tó jẹ́ pé mùsùlùmí ọ̀wá ní ọwọ́ múnú gómìnà kankan torí lè tẹ́ tó ń bá bọ̀ yìí lẹ́yìn tèkó nìkan ló ti clear iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ta ló fà á ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam lórí ọ̀rọ̀ human relationship nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam ẹ̀yin kan lẹ dá gbogbo wàhálà yìí sílẹ̀ tẹ́ ẹ̀ sinmi gbogbo ti ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé bó lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pẹ́yìn lẹ jìdì tẹ́ ẹ̀rọ pé ẹgbẹ́jọ àwọn bàbá tí wọ́n manage everything kẹ́yìn fi wá dé bá gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́wù tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì yín kọ̀ tán ẹ̀ tún wá gbọ́n ẹ ronú ẹ kàn tún trade blame. bá ń pè kádàrá ọlọ́ni bọ́lá ń sọ ẹni àmàlẹ́ ọlọ́ni ó ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run ó pín ìgbìyànjú ló ń jẹ́ kádàrá wà automatic lẹ́yìn ìgbà tó bá struggle tí ò sọ́nà mọ́ ní tó bá ṣẹlẹ̀ nígbà yẹn kádàrá nìyẹn àmọ́ kẹ́ ẹ máa fàfọwọ́fà kẹ́ ẹ máa pè ní kádàrá kọ́ o ẹ̀yin lẹ dá sílẹ̀ ẹ lọ yẹra yín wò dáadáa. wọ́n pariwo lórí ọ̀rọ̀ olóòlù wọ́n pariwo lórí ọ̀rọ̀ ìgbélé àhámọ́ nílùú Ṣẹ́yìn wọ́n pariwo lórí ọ̀rọ̀ Òrò nílùú Ọ̀yọ́ wọ́n pariwo Alágẹmọ níjẹ̀bú wọ́n pariwo ọdún kan náà bẹ ní Lagos State tóun náà ìfẹ́ robin gbogbo ẹ̀ lẹ́ ń pariwo lọ́tún lọ́sì ẹ yẹra yín wò ká ẹ mọ̀ pé ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ wallahi ẹ̀yin lẹ dá fìtínà yìí sílẹ̀ ẹ̀yin lẹ gbọ́dọ̀ lọ́n tó ní Islam lọ ẹ̀yin lẹ ń ṣe bí ẹni pé kọ́kọ́rọ́ àlìjẹ́nà ń bẹ lọ́wọ́ yín lẹ́yìn tá ẹ̀gbọ́n tá ẹ̀ lè dá manufacture ordinary pyro ẹ̀gbọ́n ẹ̀ lè dá manufacture ordinary bulb tá a fi ríran ẹ̀yin lẹ wá ń pàṣẹ ẹ sì máa pàṣẹ ọ̀rọ̀ Islam bí ẹni pé wà automatic ẹ ti wà autocratic ẹlòmí ò ní Allah lórí bẹ́ẹ̀ Kùránì lórí bẹ́ẹ̀ làwọn mùsùlùmí la gbàgbọ́ ẹni tí ò sí Islam nínú ayé ẹ̀ ó lè mọ́ tẹ̀lé tẹ̀yìn wí yẹn kí ló dé tẹ̀ manage ayé Kùránì ó ti wọ́n yí lásẹ̀ bí lọ́rọ̀ píkà bí hikmati wà ní mọ̀ yín lọ́tì ní asana ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom call on to the way of your Lord with wisdom and good admonition owó lẹ lò níbẹ̀ mọ́ agídí lẹ ń lò bí funfun ẹ fọ́ gbogbo ẹ̀ lójúbọ̀ ibo lẹ wà nígbà ẹ̀ka àdìsí tá nàbì sọ fún mọ́ àdúgbò jábà tó fi wá jẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yẹn láti máa gbọ́ ẹ bá ṣe Islam tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà ní Kùránì tá là nàbì parí torí pé ó pa Islam family ànàbì kan ò ṣe Islam tó tẹ̀lé wọn lọ Abyssinia ó wà ní àwọn tá nàbì ránṣẹ́ ó dé Abyssinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànàbì ò torí ẹ̀ sọ pé ká lọ pa níbo lẹ́yìn tiri ti view àwọn àfáà yín tẹ́ bá ń sọ̀rọ̀ hadith àìmọye view àwọn èèyàn tó wọnú hadith ló fi jẹ́ pé Kùránì lèmi máa ń lójú view àwọn àfáà yín lẹ́ ń gbélé gbogbo wa lórí yìí náà kẹ́ ẹ máa dájọ́ pé ẹni tó bá ń gbọ́ music yọ wọ̀ náà bá ń gbọ́ music yọ wọ̀ náà subhanallah ẹ sì bẹ̀rù Ọlọ́run ibo ni Kùránì ti sọ pé ẹni tí ń gbọ́ music yọ wọ̀ náà aya ti bẹnu Ṣuara ẹ lọ ka dáadáa ọ̀tọ̀ ní tọ́lọ́ bá yín sọ ọ̀tọ̀ ní tí ń wí ọ̀tọ̀ ní kàtẹ́ yìí wí ẹni tó bá ya fọ́tò yọ wọ̀ náà kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ wá di stone age the world is moving forward and you are moving us backward you are progressing the progress of Islam for God's sake kí ni sọ̀rọ̀ yín gan ẹ sì lo fóònù ẹ kàn dé mu fóònù ẹ lẹ fẹ́ sí súnà ẹ fẹ́ kọ́pì bá ànábì ṣe lu ayé ṣé ànábì lo electric ni kí ló dé tí wọ́n lo electric kí ló dé tí wọ́n máa lọ gbénu ilé tí wọ́n fi koríko tí wọ́n fi kọ́ business ni gbogbo yín ṣe ó lè ní majority wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn tàpẹ́lẹ́ làwọn traditionalist àwọn ẹlẹ́bọ ní ọmọ kí àwa mùsùlùmí tẹ́lẹ̀ kódà tí wọ́n bá rí àwọn àfa gbà míì wọ́n ní àwọn àfa ní ẹ̀bọ̀ ẹ̀bọ̀ wá kẹ́ni fàájì àyíntẹ́ ìmọ̀ káwa náà ká ẹ̀ fura ni pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ni ẹ̀ tí ìlànà egun ti káyà Kùránì lábẹ́ èkó egun ni kí ló tẹ́tẹ́ ẹ̀fọ́gbọ́n manage sí àwọn kẹ́kẹ́ ti wrong too wrong can never make it right ẹ̀ kàn wá kágídí bo orí bí funfun ẹ̀ wá ń da gbogbo ẹ̀rú bí ṣòkòtò rẹ̀ ọba kanlẹ̀ ọwọ́ náà bọ́ ọba nírùngbọ̀n ọwọ́ náà kódà mo tún pọ̀ kan tó fọ́ ni lóòótọ́ làwọn náà kà wá ò lónìí àtọ́rọ̀ àmọ́ ìgbà ànábì ọ̀jẹ̀ sọ tí ó ta ko common sense àwọn kankan bẹ nínú ara ìdá tó jẹ́ pé automatic ni ò lè control rẹ̀ wọ́n ní yíyan tá a bá fẹ́ yan ká máa dá padà pé sísìn ni ká máa dúpẹ́ fọ́lọ́ lórí ẹni tó sin bẹ̀tì yíyan ká máa dá padà torí ṣàìtọ́nù ló ní yíyan Kùránì ọ̀sán tó jọra ànábì ọ̀jẹ̀ sọ tí ó ta ko common sense àtàwọn oríṣiríṣi ẹ̀yin yìí náà lẹ́tọ́ wa ká ẹ fẹ́ ká jà nísìn ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ ìṣèlú
ẹ fẹ́ ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù níta lè rí ẹ̀tọ́ yìí fight for now torí ẹ ti sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ wo bí tẹ yẹyẹ àwọn onísúfídé ẹ wo bí tẹ yẹyẹ tẹbulíìgì dé wọn ì tẹbulíìgì ẹ sára wọn àlàáfíà tẹbulíìgì wà fún sokoto wọn yìí kan lẹlẹ fún òpara àwọn alákatakítí tẹbulíìgì rárá ẹ wo bí yẹyẹ wọn dé ẹ wo bí tẹ yẹyẹ MSS dé ẹ wo bí tẹ yẹyẹ gbogbo àwọn àfáà tí wọn ṣe wàhálà tí wọn fi gbé Islam kalẹ̀ ẹ wo ọgbọ́n tí wọn fi pákéjì ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí wọ́n negotiate ni tẹ́gùn bá ń bọ̀ tó bá déwájú mọ́sálásí wọn pàlùmọ́ ń sìn ó kálukú lùlù rẹ lọ ní pé tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ agbára tẹ́lẹ̀ ní nàdà ebi political office gbogbo yín wá ìjọba gbogbo yín wá tẹ́ ẹ bá rí olówó kẹ́ ẹ wá yín mọ́ níbi kẹ́ẹ̀kú ẹ dá wàhálà lẹ̀ tẹ́ wá lọ gbórí pamọ́ ẹ̀yin inú ọlọ́ni ẹ̀ ní bọ́lọ̀ dáadáa tọ́lẹ̀ dá fìtínà lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fáwọn traditionalist láyé jọ ibo dà wà lónìí ẹ jáde wá jáwọn gbogbo challenges kan béèrè ó ti ẹ̀ jẹ́ gbogbo challenges yìí àwọn náà twist ẹ̀ ni bọ́ ọba bú mi lókè mi náà bú ọ nsàlẹ̀ ni wọ́n fi ṣe gbogbo bí ẹ ṣe ń yẹ̀yẹ́ Islam yẹn 90% ń tẹ́ sọ wà náà ìlú ìrọ̀ àmì ẹ̀jẹ̀ ni wọ́n gbọ̀rọ̀ ẹ̀yin ni ẹ kọlu kírísítẹ́nì ẹ yẹ̀yẹ́ gbogbo tí ń jẹ́ kírísítẹ́nìtì àwọn náà fire back ẹ wá lọ kọlu àwọn traditionalist tẹ́ lérò páwọn ni wọ́n ọ̀pọ̀ sẹ́wọ̀n ò ti pọ̀ ní ìsìn o ẹ lọ wọ ọdún eégún bí ìgbà tí wọ́n tún jáde níbi wọ́n ti ń gba national football competition ẹ rí wọn tí wọ́n tún tẹ̀léra wọn ni ọmọ mùsùlùmí ní 70% àwọn tí wọ́n tẹ̀lé wọn ẹ fọpọlọ ṣe àtọ ẹ dá gbogbo ẹrù ẹ sọ àwa mùsùlùmí dọ̀tá ara wa gbogbo ẹ̀yin alákatakítí ẹ sọ àwa mùsùlùmí dọ̀tá ara wa eléyìí kèfèrí ni eléyìí ọwọ́ náà ẹ máa dájọ́ bí ẹni pé lọ́wọ́ yín ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà wà who are you by the way am I the bush tá fún yín kọ́kọ́rọ́ àlìjẹ́nà ṣé o ti mọ bí ọ̀rọ̀ tiẹ̀ ká ọkàn kù sí ẹni tí o ti kú kò tí ì mọ ikú tí ó pa ìbá nàbí bá àwọn tí wọ́n ṣe mùsùlùmí gbáyé kò ṣépè fún wọn náà níjọ́ wọn tó kú ló tó gbà yí pé àti lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ gbà wọn ò tí ì kú àmọ́ tó lè gbẹ̀yìn ẹ da gbogbo ẹ̀rú tán gbogbo ẹ̀ wá fọ́pọ̀ mọ́yọ̀ ẹ wá lament upon nothing gbogbo táwọn bàbá yìí tó jọlẹ̀ túká bẹ́ẹ̀ tí ń photocopy omi lẹ́ńtì lítì omi ẹ wá sí tẹ wá lẹ́rọ̀ náà aráyé mọ̀ yín o amọ̀ yín dáadáa amọ̀ yín mo ti gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ àlejò tẹ gbàǹbàdàn ni ọmọ lọ́rọ̀ tí mo lè sọ lórí ẹ̀ àmọ́ mo ti ṣàdéhùn pé mo gbẹ́nu kúrò bẹ́ẹ̀ bá ti tún tọ́jà ẹ gbọ́ torí ara yín gbogbo àṣírí tẹ fi pamọ́ látúkà ní mo fẹ́ kí ló dé táyà ò lu ọpọlọ yín ẹ mọ environment tẹ wà ní ẹ mọ bí ẹ wà pélé Yorùbá lẹ wà ní ẹ mọ pílẹ̀ ilẹ̀ Yorùbá ní sínú ọ̀dọ́ náà lẹ change gbogbo ẹ fẹ́ change gbogbo ẹ lóòjọ́ gbogbo ẹ ló ti wá ń dànù tán lọ ẹ fi ọgbọ́n pé àwọn èèyàn àwọn ìmọ̀ràn tẹ́mi ní láti lè jẹ́ kí wàhálà yìí kó dópin number 1 àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tó fa wàhálà wálé ti fa wàhálà wálé o stop insulting other religions ẹ fi wọn lẹ̀ ẹ jọ kálukú ọmọ ṣẹṣẹ ẹ má insult wọn mọ́ tí wọn bá ń bú Islam ẹ má fèsì èébú yẹn láì la insult wọn lọ táwọn bá ń parọ́ mọ́ Islam ẹ̀yin ẹ má ṣàlàyé ni tí wọn bá mú nǹkan kan wá tó le ẹ̀yin náà mú tó le wá bẹ̀ tí ẹ má bú wọn ẹ wọlé tí mo sọ kọjá lọ ká ní mo bú wọn ni yóò ti dariwo tí mo sọ wípé tí wọn bá gbogbo ẹ̀yin tẹ́ ìtọwọ́ bọ Kùránì yìí pàápàá jùlọ ẹ̀yin traditionalist tẹ́ pé Kùránì ni wọ́n jalè Kùránì ni ẹ jí pátá Kùránì ni ẹ jí kíní kan yàtọ̀ fún pàtì ẹ̀ á disprove ẹ̀ pé irọ́ ni gbogbo ntẹ́ tu yìí irọ́ ni yàtọ̀ fún pàtì ẹbí Kùránì tiẹ̀ ibà nẹ́bí mú Kùránì kan wá tó jẹ́ wà globally recognized lọ Google ẹ̀ pé ẹ̀sìn wo ni wọ́n ń search fún jù lágbàáyé lẹ́nìí over 300 million ni question ti ń wọlé sórí Google lóṣooṣù nípa ọ̀rọ̀ Islam Christianity ni over 200 million lọ Google ẹ̀ ibà nẹ́bí tiẹ̀ mú Kùránì kan wá tí gbogbo ayé sẹ́ àti ti ń kà tí ń wúlò fáyé ó sọ nípa ayé ó sọ nípa ọ̀run ó sọ nípa sáyẹ́nsì ó sọ nípa nǹkan ọ̀gbìn ó sọ nípa àdájọ́ ibà rí Kùránì kan ìwé ẹ̀sìn ti yín dà mú ìwé ẹ̀sìn tiẹ̀ jáde tó bá fẹ́ kí n bọ́ wá gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń jáde tẹ́ ń fèsì lásìkò yìí pápá ẹ̀yin tẹ́ kì í sọ̀tì wọn tẹ́ kì í bú ẹ̀sìn wọn tẹ́ kì í bú Christian tẹ́ kì í bú Muslim tẹ́ kì í bú àwọn traditionalist tẹ́ kì í bú àwọn àfáàgbà Ọlọ́run mọ̀ yín o wàláyé ẹ̀ dàgbà láyé ẹ̀ dẹ̀ sí dáadáa nínú ayé àmọ́ gbogbo yín ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ràn tí mo ní ẹ lọ respect ẹ̀sìn ẹlòmíì o tẹ́ bá fẹ́ kán respect ẹ̀sìn tìyín náà ẹ fún kálukú hàtìkúládé hakin hakọ̀ ẹ fún kálukú ní ráìtẹ̀ ẹ má insult ẹ̀sìn ẹlẹ́sìn ẹ respect wọn bẹ́ẹ̀ ẹ má mix up ẹ̀sìn òun kálukú ṣẹ̀sìn ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má dara yín láàmú number 3 àwọn ìdájọ́ tó wà irritating àwọn ìdájọ́ òfò ìdájọ́ ìbànújẹ́ tẹ́ ń gbé kalẹ̀ yìí ẹ wá lọ move báyé ṣe move Kùránì ò kọ́ yín ní gbogbo tẹ́ ń wí yìí number 4 ẹ má máa condemn àwọn mùsùlùmí ẹgbẹ́ yín mọ́ ẹ ti sọ wá dọ̀lẹ́ Kùránì wà látàná sáwọn fatafsalu wà tẹ̀lé abàrí òkú tẹ́ bá ti bara yín jà tẹ́ ń bara yín hájú every kò dẹ̀ ní sí ìbẹ̀rù kankan lára yín mọ́ ìbẹ̀rù wọlé jọ́sẹ̀ kù lára mùsùlùmí má báyìí láyé ọjọ́ tí ẹ bá rí ráwà ní àfa wọn ó sì má bẹ̀rù tí ẹ bá rí Kùránì àwọn náà bá wà pọ́nlé àwọn bẹ́ẹ̀ yẹyẹ fá wọn tẹ́ yẹyẹ bíbélì wọn àwọn náà yẹyẹ tí náà Ọlọ́run yìí dẹ̀ sọba alábòsí ẹ̀yọ́ máa rò pé Ọlọ́run mú Ọlọ́run dájọ́ orí ìwọ tó dálẹ̀ Ọlọ́run ti bínú bọ́lọ́wọ́ bá bínú torí ìwọ ló lọ jí wọn dìde Kùránì ti wọ́n nù ẹ pé ẹ má bú ẹ̀sìn wọn káwọn náà má padà wá bú ẹ̀sìn yín number 5 ẹ ṣe fìdájọ́ lẹ̀ fọlọ́run ẹ̀yin adájọ́ owú ẹ̀yin adájọ́ pa Ọlọ́run ẹ fìdájọ́ lẹ̀ náà ẹ máa show love fáwọn ẹlẹ́sìn mi ìtàbá fi àlàáfíà let them know we love them Ànábì fìfẹ́ hàn sí àwọn traditionalist tó bá láyé ó fìfẹ́ hàn sí àwọn Jews ó fìfẹ́ hàn sí àwọn Christian tó bá láyé wọ́n jọ jókòó wọ́n jọ ṣe meeting ní Church of Medina nínú mọ́sálásí Ànábì ni ẹ ti jókòó kò pé wọ́n lẹ́lẹ́bọ̀ kò pé wọ́n lẹ́ni tí ń rùn náà ẹ mùsùlùmí tí ń kírun bíi tiyín lẹ́yìn sọ pé ẹ lè wọnú ilé rẹ̀ ẹ lè kírun lẹ́yìn ẹ̀yìn náà ìran kan náà ni wá Christian Muslim traditionalist nílẹ̀ Yorùbá we are all single body single tribe Yorùbá jọ ni wá ẹ má jẹ́ ká fẹsẹ̀ pé wá yẹlẹyẹlẹ o wọ́n ti ṣe business ni o ẹ má jẹ́ ká kó bá n ti ń jẹ́ ilẹ̀ Yorùbá nínú àṣeyọrí ẹ wá dákun tá a bá ń wá political relevance ẹ jẹ́ àkọ́kọ́ unite náà tá a bá unite lásẹ̀sẹ̀ wá béèrè pé kílẹ̀ tọ́ wa o kí ló dé táwọn ẹlẹ́sìn bá yẹrẹ wa olóòlù kí ló dé tó ní ká má jáde o bẹ́ẹ̀ bá dẹ̀sẹ̀ yẹn náà ìgbésẹ̀ 4 lẹ́ láti gbé kẹ́ ẹ tó lè control ọ̀rọ̀ olóòlù àkọ́kọ́ náà ẹ kọ́kọ́ wá ìfẹ́ láàrin àwa mùsùlùmí ká kọ́kọ́ unite
ẹ má pe àwa kan ní kèfèrí mọ́ torí ẹ̀yin ní kèfèrí àgbà. Ẹ má sọ pé àwa kan wọ̀ náà mọ́ torí ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sílẹ̀kùn náà tẹ́ wọ̀ náà. Àwọn òtí ẹ̀ nígbò òun náà àti gbogbo àwọn bàbá táwa ń tẹ̀lé rí pa wọn. Ẹ kọ́kọ́ wọ́n náà bá ṣe unite. Ẹ má jà búra wa mọ́ àwa mùsùlùmí. Ẹ má jà jẹ̀jẹ̀ ọ̀rọ̀ wa ra wa mọ́. Ẹni tó introduce gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run ti bá wa gbé pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Yóò lo ọ̀rọ̀ ẹnìkan yóò fi béèyàn mẹ́fà jà. Yóò máa lọ ra voice lọ́dọ̀ àwọn èèyàn. Ọlọ́run ìdájọ́ Ọlọ́run ti ń bọ̀ tiẹ̀. Ẹ ṣe jẹ́ unite torí ìtọ́lọ́run. Ẹ má jà bára wa jà mọ́. Tá a bá mọ̀ ìpè àbá fẹ́ peace. Bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá lè fẹ́ peace wallahi kò fún àwa náà. Ẹ̀hún dìtàn ọ̀dùnà wọn náà zidna. Tẹ́ ẹ bá tó lẹ̀ burú ju tàtẹ̀yìn wa lọ ẹ bá wa náà pa burú ju yín lọ. Àlàáfíà gbọ́dọ̀ jọba. Step number 2 kó tó di pa lè bá olóòlù sọ̀rọ̀ ẹ fi fẹ́ hàn àwọn traditionalists. Ẹ jẹ́ wọn ó mọ̀ pé hate wọn ẹ̀sìn wọn lẹ́ẹ̀ bá wọn sí. Ẹ jẹ́ Christian ó mọ̀ pé hate wọn ẹ̀sìn wọn lẹ́ẹ̀ bá wọn sí. Lẹ́yìn bàbá wa ṣe yẹn tán lásẹ̀sẹ̀ wa kan negotiation. A kóra wájú a negotiate ní báwọn bàbá wa ṣe negotiate láyé jọ. A pe meeting tá a jọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí mùsùlùmí Christian traditionalists ẹ jẹ́ a pe peace summit ká jọ jókòó. Kí ló dé ẹ̀yin Christian tẹ̀yin ń ṣe ìwàásù nínú buses ìjọba ti bá àánú ẹ̀ ariwo sọ òwúbò ni ó ṣe dúró. Kí ló dé ẹ̀yin mùsùlùmí táriwo kíní mọ́sálásí ìrun pípé mọ́sálásí tẹ́lómi ọmọ lọ pé láago 4 òru ẹ̀mí ni máìsì ẹ̀ ó ní rédíọ̀sì tó yẹ ó dé ẹ̀yin mùsùlùmí tẹ̀yin náà dí ọ̀nà nítorí ìrun jímọ̀ ẹ̀ wá nǹkan ṣe sí ẹ̀yin traditionalist tẹ̀yin ní ká má jáde káwọn obìnrin wọ́n má jáde ẹ jẹ́ ká jọ gbò we are in modern age báwo lobìnrin ò sí ní jáde ẹ̀ sì kúfẹ̀ kan máa lọ sí kíní yìí ní location mi tàbí kẹ́ẹ̀dẹ̀ tí ẹ̀ mú táìmù mi kẹ́ ẹ mú látàlẹ́ dàárọ̀ ẹ mú látàlẹ́ dàárọ̀ náà ẹ mú díẹ̀díẹ̀ látàlẹ́ dàárọ̀ díẹ̀díẹ̀ kíní yẹn ọmọ sún àmọ́ kẹ́ ẹ takú lórí pé is our right àwọn náà sọ fún ẹ báwọn jọ ní right ni o ọ̀rọ̀ ìlú Ìsẹ́yìn lóró ti gbóná jù ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ sì negotiate lẹ́yìn ìgbẹ́ bá fìfẹ́ hàn wọ́n tán pé kẹ́ ẹ jẹ́ kọ́mọ̀ pé èyí ti àwọn ẹ lè fi hàn pé èyí tí wọ́n kẹ́rù pẹ́ẹ́rì nǹkan gbàdọ̀ wọn àwọn olè gbà tọwọ́ yín ẹ̀yin náà olè gbà tọwọ́ wọn gbogbo wa lájọ láṣejù àjọ dá àṣejù ọwọ́ wa lẹ̀ ẹ negotiate ẹ jájọ wò síra wọn ẹ jẹ́ kíní yìí kú ìnira ni kíní yìí mú wa wàláhì tẹ́ ẹ bá fìfẹ́ ṣe ẹ rí inú wọn tí ó sọ pé àwa náà àkàn ń ṣe yẹn tẹ́lẹ̀ ní nígbà yìí náà fara ni wá ni àmọ́ nísìnyí kó kájú kọ́sẹ̀sìn rẹ̀ àwọn náà ó dínkù ẹ bá ti ń dínkù nǹkan yẹn ó máa lọ díẹ̀ bẹ́ẹ̀ sì lè ṣe nìyẹn lẹ́yìn negotiation tí negotiation bá wá wọ̀ ẹ wàá bá ìjọba sọ̀rọ̀ kíjọba fún yín ní bákín àlàáfíà àmẹ́yìn náà dàtọ̀ wọ̀ yín lẹ̀ number 4 tí yẹn náà bá wọ̀ ẹ wàá kọ̀rí kọ́ọ̀tù ẹ lọ béèrè fẹ́ tọ̀ yín ẹ ní dàlú wọ́n ti pè yín lọ́kọ̀ bú tẹ́lẹ̀ ẹ má jẹ́ kán tó máa wá rí tracy sí alákatakítí yẹn lára Islam ẹ wá rí tọ́wọ́ bá dọ̀rọ̀ òṣèlú power is not serve alakate wọn fún yàn lágbára ìjọba nígbẹ̀fẹ́ òǹkàlùkù já àgbà ni ẹ negotiate pẹ̀lú àwọn ẹlẹ́sìn yòókù ní gbogbo ilẹ̀ Yorùbá mùsùlùmí ò ní gómìnà níbẹ̀ yìí ti ṣe kọjá lọ ẹ dáwà náà ò tún ṣe mùsùlùmí ló kàn yín ẹ consider tó bá ti gbà mí àwa náà wò tí yín náà níta ẹ gbọ́dọ̀ ṣe nìyẹn negotiation ni ó síwájú tí negotiation bá wá fail unity tẹ̀ ti fọ́ọ̀mù láàrin àwa mùsùlùmí unity yẹn wà wọ̀ lórí pé yes mùsùlùmí lọ́kàn àmọ́ láìsè yẹn á difficult láti pariwo mùsùlùmí lọ́kàn tọ́lọ́ kálukú náà ọ̀nà tí bẹ́ẹ̀ ṣe hàn àwọn léèmọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ká forgive ara wa dá àmọ́ ta wa ńlá wakudi máa ta. wàlá yasilu olè àìsòrè lábìdá wàlá yasilu àìsòrè lábìdá. fatama ta wala tó kọjá lọ ẹja forgive ara wa tó ti kọjá lọ nítorí bá jẹ́ ni ẹjẹ́ ká tìlé lórí. wàlá yasilu olè àìsòrè lábìdá wàlá yasilu àìsòrè lábìdá. ìyẹn la fi lè rí ìjà yẹn jà ẹ̀yin mùsùlùmí ni ó ṣe sẹ́nẹ́tọ̀ ẹ̀yin mùsùlùmí ni ó ṣe it's not automatic àjọ ń bẹ láyé ni àjọ pín ni báwọn bá lò díẹ̀ tílíkà ayé amúnúdà wílò abayina nas báwọn kan bá lò àná àwọn kan á lò ní ẹ lè pariwo yí pé mùsùlùmí lọ́kàn ní gbogbo sẹ́ẹ̀tì ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá pariwo táriwo yẹn bá nílẹ̀ mùsùlùmí la fẹ́ nínú 6 Ọlọ́run lè já 3 fún yín ẹ sì máa dúpẹ́ nítorí náà mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ Dr. Jubril Sanusi Ilaji Farm tí wọ́n jẹ́ grand patron fún Ittihadul Wa'izin Yorùbá Land Council for Islamic Preachers bàbá wa ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà gbogbo tẹ́ bá fẹ́ lọ́lọ́run ó ṣe eléyìí tẹ́ fẹ́ Ọlọ́run ní sùn ìsàdánwò orí ẹ̀ tó ń bọ̀ àtọ̀ ẹ̀ lọ́wọ́ ọ̀kan lọ́mọ àtọ̀ ẹ̀ lọ́wọ́ wa tó fojú rí orí ẹ̀ tó ń bọ̀ àtọ̀ ẹ̀ lọ́wọ́ èso ní dínà orí ẹ̀ tó ń bọ̀.